ẹnikẹ́ni tó bá ti ń rò wípé lẹ́yìn Ọlọ́run àwọn làwọn wà ńbẹ̀, kò sí nǹkan tí àwọn ò lè ṣe, kò sí nǹkan tí àwọn ò lè dá lára. Ọ̀rọ̀ ọba olórílẹ̀ ti ìlú Ifọ̀ yìí ó kàn jẹ́ kàyéfì fún gbogbo ọmọ Nàìjíríà ni. Àbẹ́ ẹ̀ wá gbọ́ gbogbo nǹkan tí wọ́n ní ó ṣe látìgbà tó ti ń ṣe, ó dẹ̀ ń bẹ̀rẹ̀. Ó ti ń ṣe tó ti ń mu jẹ, ṣùgbọ́n eléyìí tó ṣe yìí ó bu lọ́wọ́. Ohun tí a gbọ́ nísìnyí ni pé wọ́n ti padà rí onídùúró ọba olórílẹ̀ Ifọ̀. Èmi á wá jẹ́ kí eléyìí pé kó jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá. Kí lè jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá pé tá máa ń sọ pé àwọn làwọn wà ńbẹ̀, kò sí nǹkan tí àwọn ò lè ṣe. Kódà kò ń ṣọba nìkan lọ̀rọ̀ yìí bá wí o. Ó kọ́ àwọn tí ò bá lórí nǹkan kan gan. Àwọn tí ó jẹ́ pé wọ́n máa sọ pé Ọlọ́run, lẹ́yìn Ọlọ́run àwọn ló kàn. Ó kọ́ babaláwo lẹ́kọ̀ọ́, ó kọ́ àáfàá lẹ́kọ̀ọ́, ó kọ́ wòlíì, ó kọ́ lẹ́kọ̀ọ́. Tá máa sọ pé kò sí nǹkan tí àwọn ò lè dá lára, pé àwọn ti wà lórí ipò náà, àwọn ti wà bẹ́ẹ̀ náà nìyẹn. Ṣé nǹkan tí inú tèmi kàn ṣe ń dùn ni pé so Ọlọ́run ọba, mò ń bọ̀ wá lógún ọdún tí ó yá. So òwe àwọn àgbà yìí, òwe tó sì wà síbẹ̀síbẹ̀ ni. Ẹ wo ìgbà tí ọba yìí ti ń ṣe gbogbo àṣemáṣe yìí. Ẹ wá wo ìgbà tí Ọlọ́run ṣẹ̀ wá mú. Mò ń bọ̀ wá lógún ọdún kò yá lóòótọ́, ṣùgbọ́n ìpadàbọ̀ Ọlọ́run lórí olórílẹ̀ ti Ifọ̀ yìí, kàyéfì ńlá gbà ni o, kàyéfì ni o. So ọba yìí ó ti ń sá káàkiri báyìí láti lè lọ bá Aláké, ṣùgbọ́n àwọn tí ó yí Aláké ká, àwọn tí jẹ́ kó rí ọba Aláké o. Ó ti ń sá jílojìlo láti lè lọ rí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, ṣùgbọ́n àwọn tó yí Dàpọ̀ Abíọ́dún ká, àwọn tí jẹ́ kó rí Dàpọ̀ Abíọ́dún. Ṣé bẹ́ẹ̀ náà ni àwọn orílẹ̀ Ifọ̀ náà sì ń pariwo pé ẹ gbọ́dọ̀ jẹ́ kí ọba yìí padà sórí ipò. Ọba yìí ò gbọ́dọ̀ padà sórí ipò. Tó bá padà sórí ipò, nǹkan á tún bàjẹ́ jù báyìí lọ. Èwo ni àwa fẹ́ tẹ̀lé ń bẹ̀ báyìí? Èwo ni a fẹ́ tẹ̀lé? Ṣé ọba yìí ò tún wá họ́bú báyìí? Ó lágbára. Wọ́n sì ti wọ̀nù ọba yìí pé kò gbọ́dọ̀ pé rẹ̀ ní ọba mọ́ títí dé 6 months. Kò gbọ́dọ̀ pé rẹ̀ ní ọba mọ́ títí pé 6 months. Kò sì gbọ́dọ̀ rìn gbèrègbèrè Ifọ̀. Kò sì gbọ́dọ̀ rìn ní gbèrègbèrè ààfin. Ibo wa lọ́ba ìfẹ́ wà? Ó ní kódà kò gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni rí òun. Wọ́n kì ọba ẹ̀ nílọ̀ nígbà tí wọ́n fẹ́ gba bíìlì ẹ̀. Láàárín 6 months títí di ìgbà tá a wà yìí, lọ́ba ẹ̀ ti ń sá káàkiri báyìí pé kóun lè ṣe settlement gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣe tẹ́lẹ̀, pé àwọn làwọn wà ńbẹ̀. Pé kí settlement yìí pé kí ẹ bá ti bury down, òun á lè padà sórí ipò. Ẹ jọ̀ọ́, ṣé ọba yìí ó sì yẹ nípò ṣá? Ẹ̀yin tẹ́ ń bẹ nílé. Ẹ jọ̀ọ́, mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀ẹ̀kan sí ni. Ẹ bá mi sub sórí YouTube channel mi yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo ń bẹ̀bẹ̀ ni. Ẹ bá mi sub sórí ẹ̀. Ẹ subscribe sórí YouTube channel tẹ́ tí ń gbọ́ mi yìí. Ẹ jọ̀ọ́, ẹ subscribe, ẹ like, ẹ share, ẹ comment. YouTube ò ní gbowó kankan lọ́wọ́ yín o. Ẹ kàn ṣe eléyìí fún wa. A dẹ̀ promise yín pé àní bára wa jẹ́ lọ́dọ̀ yín. Ẹ ṣé tẹ́ ń gbọ́ mi. Ẹ kú kalẹ̀.